lórí ọ̀rọ̀ ikú tó pa Tọ́ba Àjàyà iyùn ìkòkò ajígunjẹran mo rò pé rántí Ọ̀kẹ́ ilé bíríkìlẹ́yà tó mú páàsì Tọ́ba Àjàyà lẹ̀ tí wọ́n fi lọ yìnbọn pa lójú ọ̀nà ilé rẹ̀ ó máa ti jẹ́wọ́ fáwọn ọlọ́pàá ó ti ká àwọn àwòlọ́kà tí wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ tí wọ́n jọ pa Tọ́ba Àjàyà. ẹ farabalẹ̀ ayé àkàmàrà mo sáfáyé ẹ̀rù mà bà mí ọmọ ìbùnà ádámà ẹ̀rù mà bà mí o mo sáfáyé. àwọn iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n fi iná gbé e ó jẹ́wọ́ àwọn kan wọ́n sì tún ti mú àwọn kan ti sá lọ. àwọn àwo ni ẹ mú ẹ máa bá mi ká lọ ṣùgbọ́n kó tó di pé a máa yànnàná ọ̀rọ̀ lọ ẹ mọ̀ pé lánàá làwọn NURTW tìlú Èkó lábẹ́ aláṣẹ àtolùdarí wọn eyín Mustapha Sego tó jẹ́ chairman Lagos NURTW ni wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn ni wọ́n péjọ tí wọ́n ṣàdúrà ìgbẹ̀yìn fún Tọ́ba Àjàyà. ẹ já wo gbogbo àwọn tó wà níbi ìjókòó náà mò ń bọ̀ ẹ̀rù ayọ̀ bà yín. gbogbo yín ẹ mọ́tò kan yín ó lè koko pé lágbájá àbí ká eliminate ẹ̀ kàgbẹ́ náà kọ́ra ayé tiẹ̀ ṣe kọ́ra bẹ́ẹ̀ sẹ́ ń wò mí èmi ò wáyà ayé sáyé ní sáyé ní orí tèmi ṣe bóyá ayé tiẹ̀ yóò kóró sí máa dé rẹ̀ ẹ̀ bàbá mi ló mọ̀ àwọn ènìyàn yín dà. màmá tí ló lè àhárá kàlẹ́ àfúwé ànìrùmọ́. kò sí tó lè múlẹ̀ gòkè láyé lọ kọ́ ní ẹ̀mí ẹ̀sẹ̀ fún yẹ pé mọ́dúgbò àjọ̀gá ni àpáfẹ́. ìgbà tí wọ́n mú Ọ̀kẹ́ táwọn iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí ó wá dákọ̀ àwọn kan ẹ jẹ́ ń ka àwọn tó dákọ̀ tí wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ tí wọ́n jọ ṣekú pa Tọ́ba Àjàyà. ẹ̀yin náà mọ̀ pé kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láṣìírí Ọ̀kẹ́ tú látàrí pé òun ló ṣe fídíò nígbà tí Tọ́ba Àjàyà tó lọ kí àwọn èèyàn ládùúgbò tó lọ kí àwọn àgbàlagbà kan tó fi fún 5,000 mo rò pé ẹ rántí tẹ́ ẹ bá rántí mo ti ṣe fídíò lórí ẹ̀ tí wọ́n ló fún Ọ̀kẹ́ ní 5,000 naira àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Ọ̀kẹ́ ti ya fọ́tò iwájú mọ́tò Tọ́ba Àjàyà ó sì ya fọ́tò ẹ̀yìn mọ́tò rẹ̀ ó sẹ̀ǹdì ẹ̀ sáwọn kan tó fi voice note wọ́n ló fi voice note síbẹ̀ ṣùgbọ́n ó wá ṣe mistake láti sẹ́ǹdì voice note náà sẹ́nìkan tẹ́lẹ̀ kó tó di pé ó rí sẹ́ǹdì ẹ̀ sáwọn tó fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí ṣùgbọ́n voice note náà ò tí ì jáde ṣùgbọ́n àwọn wo wá ní Ọ̀kẹ́ tún dákọ̀ fáwọn jọ ṣiṣẹ́ náà ẹ̀ pé kété tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n mú Ọ̀kẹ́ wọ́n sì mú ìyàwó rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n fi ìyà jẹ tó dójú ẹ̀ wá já sọ àwọn tó dákọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìwé ìròyìn ṣe sọ wọ́n ní beyond Ọ̀kẹ́ and his wife a third individual identified as Suko is alleged to have provided financial backing for part of the operation. wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti mú Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ náà tún wá fún ẹ lóko ẹnìkan tí í ṣe Suko yìí òun ló mọ gbogbo financial aspect gbogbo owó tí wọ́n fẹ́ ná bóyá láti ra nǹkan èròjà ni bóyá láti fún ìsẹ̀mùgbèrú Ọ̀kẹ́ náà nísìn àwọn fẹ́ fún owó iṣẹ́ rẹ̀ tó ń fi ń tíráàkì Tọ́ba Àjàyà wọ́n lẹ́ni tó wà lẹ́yìn abẹ́ gbogbo bí wọ́n ṣe ń náwó wọn ní Suko ni. ṣùgbọ́n kété tí Suko ti rí i pé wọ́n ti mú Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ ó ti fẹsẹ̀ fẹ́ ó tún kú o kì í ṣe Suko nìkan àti Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ ní ẹ̀ ti rí mú o àwọn ò tí ì rí Suko mú tiẹ̀ òun ti fẹsẹ̀ fẹ́ wọ́n ti mú Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ tá a lọ Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ tún dákọ̀ ẹja tún wò. wọ́n nígbà táwọn ọlọ́pàá tún ń ṣèwádìí lọ wọ́n tún rí afurasí kan tí ìnagijẹ tiẹ̀ ń jẹ́ Ọ̀gẹ̀rẹ̀ lòun jẹ́ who participated but he has fled. Ọ̀gẹ̀rẹ̀ yìí òun náà tún ti sá lọ títúmọ̀ sí pé wọ́n ti rí àwọn afurasí mẹ́ta àbí ká sọ wípé mẹ́rin Ọ̀kẹ́ àtìyàwó ẹ̀ ó wà ní kóló àwọn ọlọ́pàá nígbà tí ìyà dùn wọ́n la wọ́n dákọ̀ èèyàn méjì wọ́n dákọ̀ Suko wọ́n sì dákọ̀ Ọ̀gẹ̀rẹ̀ Suko àtọ̀gẹ̀rẹ̀ yìí
gẹ́gẹ́ bí ìwádìí iléeṣẹ́ ìròyìn ṣe gbé wá ni o àwọn ọlọ́pàá gangan ò tí ì sọ pé báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ sẹ́mi pé àwọn iléeṣẹ́ ìwé ìròyìn yìí Punch àwọn ni wọ́n ń bá àwọn tó súnmọ́ olóògbé bóyá bí àwọn ẹbí wọn àwọn ni wọ́n ń bá wọn sọ̀rọ̀ pé bó ni ìwádìí ṣe ń lọ lọ́wọ́ àwọn ni wọ́n á ní gẹ́gẹ́ bí ìwádìí tún ṣe ń lọ lọ́wọ́ o àwọn afurasí méjì tún ti kún wọn tí wọ́n ti dákọ̀ eyín ò ní ọ̀gẹ̀rẹ̀ àti súkọ̀ ṣùgbọ́n ọ̀gẹ̀rẹ̀ àti súkọ̀ yìí ẹ mọ̀ yìí pé ọ̀daràn tó ti rí pé wọ́n ti mú ẹni táwọn jọ ṣiṣẹ́ àwọn méjèèjì wọ́n ti fẹsẹ̀ fẹ́ ṣé wá rí ìwádìí náà ó ṣeé ṣe kó ju tá à ń lérò lọ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni ṣé ẹ ráwọn tí wọ́n dá akọ yìí àwọn kan náà ni ó gbéṣẹ́ fún wọn tó ṣeé ṣe kó jẹ́ nú àwọn tí Tọ́ba Àjàyà ti ní aáwọ̀ pẹ̀lú ẹ mọ̀ pé àwọn náà ò lè dá sí ara wọn ṣe àwọn kan ni ó wà nídìí rẹ̀ tí wọ́n lu àwọn èèyàn yìí irú ọ̀kẹ́ nìsín ẹ mọ̀ pé wọ́n ò fún un lówó iṣẹ́ rẹ̀ ni irú àwọn ọ̀gẹ̀rẹ̀ àti súkọ̀ tí wọ́n ti sá lọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn náà ẹnìkan ló gbéṣẹ́ fáwọn náà kó bá wọn ṣiṣẹ́ wọn tí túmọ̀ sí pé àwọn náà ó tún ní ẹni tó tún ti pé kí ni o tó tún jẹ́ ọ̀gá tó tún fáwọn náà lówó ẹ rí i pé investigation náà ṣùgbọ́n tó bá lọ sí mọ́ ẹni táwọn èèyàn ò lérò tó bá lọ sí mọ́ lórí ìyẹn nìkan ni ó dùn àwọn èèyàn ṣùgbọ́n èèyàn olólùfẹ́ mi bí bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Tọ́ba Àjàyà torí pé àwọn ènìyàn fẹ́ mọ ikú tó pa Tọ́ba Àjàyà gangan ìkòkò àjẹgbè ni wọ́n ní bó o ní wọ́n ṣe lè kàn lè mú alágbára bá wọn tí túmọ̀ sí pé wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ wọ́n ti mọ ìrìn àjò rẹ̀ tipẹ́tipẹ́ wọ́n sì ti mọ agbára rẹ̀ wọ́n ti mọ irú ìbọn tí wọ́n lè yìn mọ́ wọ́n ti mọ báwọn ṣe lè mú wọ́n ti mọ ìgbà tí ò ní sí nǹkan kan lára rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà tí ò sí agbára lára rẹ̀ tó jẹ́ pé sẹ́mi pé bí ọwọ́ alẹ́ ni wọ́n lọ sùnàdé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti mọ̀ pé àsìkò yẹn kì í sí nǹkan kan lára rẹ̀ tàbí wọ́n sá ti sọ débi pé wọ́n ti mọ̀ ẹ̀yin náà mọ̀ bí àwọn bí wọ́n ṣe máa ń sọ àwọn alágbára kó tó di pé ń rí wọn mú kì í ṣe nǹkan tí máa gbà wọ́n lásìkò gan torí pé ẹni tí wọ́n bá pè lálágbára ó ti ní ìrìn àjò wọn bí wọ́n ṣe máa ń ṣe ẹ ṣe àfihàn bó bá tún ṣe ń lọ ní táwọn iléeṣẹ́ ọlọ́pàá bá torí pé àwọn ènìyàn gan béèrè pé voice note stọ́kẹ̀ sẹ́ǹdì gan tó sẹ́ǹdì sẹ́lòmíì tó ṣe mistake tó tún wá padà sẹ́ǹdì ẹ̀ sáwọn tí wọ́n lọ mú Tọ́ba Àjàyà tí wọ́n lọ pàdé ẹ̀ pé àwọn èèyàn láwọn fẹ́ rí gan káwọn ò tiẹ̀ fi mọ̀ pé bóyá ṣé lóòótọ́ ni àbírọ̀ ni àwa náà ń ṣèwádìí lórí ẹ̀ kété tí ìwádìí kan tó fìdí ẹ̀ múlẹ̀ tó bá ti dé á jẹ́ kẹ́ ẹ mọ̀ bó bá ṣe ń lọ níkànnì ayélujára ẹ ṣí àfídíò kẹ́ subscribe.